ìbò gómìnà APC fa à ń bọ̀ ọmọ Oyetola kalẹ̀ lọ́ṣun. Orúkọ ẹ̀ gan ni aṣíwájú Munirudeen Bọla Oyebamiji. Ibi tí wọ́n ti rí à ń bọ̀ nìyẹn. Òun ni yóò du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ APC. Ojúlówó ọmọlẹ́yìn Adégbóyèga Oyetola ni. Láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn tí wọ́n fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá APC yìí ṣèpàdé níléeṣẹ́ ààrẹ l'Àbújá lálẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ 8 oṣù kejìlá yìí, tí wọ́n sì ti fẹnu ọ̀rọ̀ jóná níbẹ̀ pé kò ní sí ìdìbò kan tààrà, pé àpapọ̀ ohùn làwọn yóò fi yan ẹni tí àwọn bá fẹ́ yàn láti di ipò náà lórúkọ gbogbo àwọn. Ìgbà náà làwọn èèyàn ti mọ̀ pé ìbò tí APC yóò dì gẹ́gẹ́ bí ìbò abẹ́lé ní Òṣogbo ní ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 13 oṣù kejìlá yìí kò ní la wàhálà kankan lọ. Èdè àìyedè ti fẹ́ wáyé lórí ta ni yóò díje lórúkọ APC, ta ni ò ní díje, ta ni wọn yóò fà kalẹ̀ nínú àwọn 9 tí wọ́n jáde. Nígbà tí ọ̀rọ̀ náà sì fẹ́ máa le jù, olórí igbó kò ní jẹ́ kí igbó tú. Ààrẹ pè gbogbo wọn sí Àbújá, níbẹ̀ ni wọ́n sì ti fohùn ṣọ̀kan pé ọmọọṣẹ́ Adégbóyèga Oyetola kan, Munirudeen Bọla Oyebamiji, ni wọn yóò fà kalẹ̀ láti du ipò náà kí gbogbo wọn sì fọwọ́ sí i. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí níbi ìpàdé àwọn aṣojú APC Ọ̀ṣun tí wọ́n ṣe nínú ọgbà iléèwé Ẹ̀bùnolúwa Group of Schools nílùú Òṣogbo. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà tún yá kó sì fọkàn gbogbo àwọn tí wọ́n gbọ́ balẹ̀ ni nígbà tí ẹni tí gbogbo ayé ti rò pé yóò bínú yóò jà, ìyẹn Ọ̀túnba Iyọlá Omiṣore, tí òun náà fẹ́ du ipò yìí ti lè jáde lórí tẹlifíṣàn tó sì fẹnu ara ẹ̀ sọ pé kò sí wàhálà kankan nínú ọ̀rọ̀ yìí o. Ibi tí aṣíwájú àwọn, ìyẹn ààrẹ Bọ́lá Tinubu, bá ti ń lọ lòun ń tẹ̀lé lọ. Ohun gbogbo tó bá sì ní kí òun ṣe lòun yóò ṣe. Nígbà náà lọ́kàn gbogbo ọmọ ẹgbẹ́ ti balẹ̀, tí wọ́n kan sáárá sí Omiṣore pé bí ojúlówó ọmọ ẹgbẹ́ ti ṣe lọkùnrin náà ṣe yìí. Ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ ìlọsíwájú ẹgbẹ́, ohun tí aṣáájú wọn bá wí ni yóò máa tẹ̀lé nígbà gbogbo. Èyí ni pé nígbà tí àwọn ọ̀tàlélẹ́gbẹ̀jọ 1660 aṣojú tí wọ́n yàn láti gun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jẹ́ ọmọ APC yóò sì dé ìpàdé ńlá náà, ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀. Bí ìgbà pé wọ́n kàn wá mọ ẹni tí ẹgbẹ́ wọn fẹ́ fà kalẹ̀ láti dupò gómìnà Ọ̀ṣun lórúkọ àwọn ni. Ohun tí alága ìgbìmọ̀ tó wá ṣètò ìdìbò náà sì sọ nìyẹn. Gómìnà Monday Ẹgbẹ ti ìpínlẹ̀ Ẹdó ní alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tí wọ́n yàn láti rí sí ètò ìdìbò abẹ́lé ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun pẹ̀lú gómìnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo ni wọ́n sì jọ pín ipò alága náà. Àwọn tí wọ́n tún jọ wà nínú kọmitì yìí ni gómìnà Abdullahi Sule ti Nasarawa, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, ẹni tí igbákejì ẹ̀ Bàbá Fẹ́mi Hamsat wá aṣojú fún, pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kogi àtijọ́ Yàyà Bello. Ẹgbẹ́ ló ti kọ́kọ́ sọ̀rọ̀ pé kò sí wàhálà nínú ìbò abẹ́lé APC Ọ̀ṣun yìí. Àpapọ̀ ohùn ni wọn yóò fi yan ẹni tí wọ́n bá fẹ́ mú, kí gbogbo àwọn tí àwọn bá jọ wà níbẹ̀ kàn pa ohùn pọ̀ lẹ́ẹ̀kan náà lé ẹni tí àwọn bá mú lórí ni. Kì í ṣe pé wọn yóò ṣẹ̀ṣẹ̀ máa dìbò kan káàkiri. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe níbi ìpàdé náà, nítorí kì í ṣe pé wọ́n dìbò abẹ́lé náà tààrà. Wọ́n kàn fa ọwọ́ Bọla Oyebamiji sókè náà ni. Wọ́n fa kalẹ̀, gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ sì fọwọ́ sí i. Eléyìí sì fi ìṣọ̀kan ńlá àti ìpinnu tó wà láàrin àwọn APC ìpínlẹ̀ náà hàn pé kò sí èdè àìyedè kankan. Ohun tó tiẹ̀ ya àwọn míì lẹ́nu ni pé àwọn tí wọ́n jọ fẹ́ díje tẹ́lẹ̀ gan ni wọ́n dúró. Àwọn gan ni wọ́n sì fa orúkọ à ń bọ̀ lé gbogbo àwọn tó kù tó wà níbẹ̀ lọ́wọ́. Kúnlé Adégòkè ló kọ́kọ́ dìde tó ní òun fa orúkọ Bọla Oyebamiji kalẹ̀ láti díje lórúkọ APC nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́dún 2026. Bóun ti sọ bẹ́ẹ̀ náà ni ẹnìkan tóun náà tó fẹ́ du ipò gómìnà yìí kan náà tẹ́lẹ̀, Babájídé Ọmọwúra rẹ̀ ní òun kí àbá tí Adégòkè mú wá lẹ́yìn. Bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ẹdó náà dìde tó béèrè pé ṣé gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀. Gbogbo wọn sì pariwo lóhùn kan náà pé àwọn fẹ́, àwọn gbà. Ní Ẹgbẹ bá dojú kọ gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀, ó ní pẹ̀lú agbára tó wà lọ́wọ́ mi
gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ètò ìbò abẹ́lé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún APC. Mo ṣe àfihàn Bọla Oyebamiji gẹ́gẹ́ bí ẹni tí yóò díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ wa APC. Ní gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ bá gbóhùn sókè tí wọ́n sì pariwo gèè pé bẹ́ẹ̀ làwọn fẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n fi ohùn kan náà yan ọkùnrin náà, ìyẹn aṣíwájú Muniru Bọla Oyebamiji gẹ́gẹ́ bí ẹni tí yóò gbé àsíá APC jáde ní 2026. Bí a bá sì ti yọ ọwọ́ ọ̀rọ̀ òṣèlú kúrò, Oyebamiji náà kì í ṣe ẹni kékeré nídìí ètò ìlú, pàápàá nípa ètò ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Láti ọdún 13 sẹ́yìn lòun náà ti ń di àwọn ipò ńláńlá mú. Èyí tó sì ṣe pàtàkì jù nínú àwọn ipò náà ni pé ó ṣe kọmíṣánná fún ètò ìnáwó lẹ́yìn gómìnà Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Bẹ́ẹ̀ náà ló ṣe lábẹ́ Ẹgbẹ Oyètọ́lá. Èyí ni pé ṣàṣà ní ohun tó wà nínú ipò gómìnà tí kò mọ. Bẹ́ẹ̀ ni ó mọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun tó bá ń lọ nílé ìjọba àti bí wọ́n ti ń ṣe ètò ìnáwó ìjọba pàápàá. Ohun tó sì hàn báyìí ni pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ńlá ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti gbáradì báyìí. Ó sì dàbí pé APC náà ni gbogbo wọn ń dúró lè tẹ́lẹ̀ pé ọjọ́ wo ni wọn yóò fa èèyàn tiwọn kalẹ̀. Ẹni tí wọ́n ń retí náà ló sì ti dé yìí o. Àmọ́ ohun tí yóò jẹ́ ìrànlọ́wọ́ fún wa ń bọ̀ yìí ní àsìkò yìí ni pé kò sí èdè àìyedè nínú APC lọ́ṣun àti níbi gbogbo. Ibi yòówù tí oníkálukú bá ní tàbí tí èdè àìyedè bá wà, kálukú mú mọ́ra ni. Bẹ́ẹ̀ ni yóò jẹ́ pé láti àsìkò yìí lọ, kálukú yóò bẹ̀rẹ̀ sí jáde láti ta ara rẹ̀ fún àwọn aráàlú, nítorí kékeré kọ́ ojú ogun náà yóò le. Ọláyíwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ ìbò abẹ́lé tí ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀ṣun dì yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.